لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له. اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له. اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك له. اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وابصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. alhamdulillah. ayin Ọlọ́run agbé ògo fún ọba náà, ọba tí ó ní àkù láyé di àsìkò yìí, ọba náà la dúpẹ́ fún. kò ṣe wá ní ẹrú tí ó máa dúpẹ́, kó má ṣe wá ní ẹrú aláìmoore. gbogbo ìgbà tí a bá ń dúpẹ́ oore síwájú Ọlọ́run, Ọlọ́run kó máa ṣe àlékún oore ẹnìkọ̀ọ̀kan wa. Àmín. àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ náà báwọn ará alẹ́ Ànábì, báwọn sàbí ẹ̀, àdápadà sí orí ẹ̀. Ọlọ́run ṣe ní ohun tí a jẹ lérè níhìn ayé, ní kọ̀kọ̀ sàárè àti ní gbangba kíyàmá. àtọrọ fún gbogbo àwọn tí wọ́n fi ìmọ̀ wọn ṣayé láǹfààní, gbogbo àwọn àfáàfáà, gbogbo àwọn imam, gbogbo àwọn tí wọ́n jagun ẹ̀sìn, tí wọ́n gbìyànjú láàrẹ ẹ̀sìn. Ọlọ́run bá wa kẹ́ wọn, yóò bá wa gẹ̀ wọn, yóò bá wa sáàbọ̀. Àmín. gbogbo imam Mujaddiduddin Dammala, Ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wọn. bàbá wa Alhaji Muhammad Rashid Adédìgbà, Ọlọ́run ṣe lè kíyàmọ̀ ọ̀dá fún wọn. bàbá Adédìgbà, Ọlọ́run mọ́ṣà bá kẹ́ wọn gẹ̀ wọn. bàbá wa Kọ́mọ̀nkíwó, Ọlọ́run fún wọn ní kẹràmà kíyàmà. mọ́wá jẹjẹrẹ Alhaji Fatima, Ọlọ́run mọ́ṣà bá kẹ́ wọn gẹ̀ wọn. bàbá wa Alhaji Mustapha agbẹ́dà masí àyẹ̀wò, Ọlọ́run yọ́nú sí àbọ̀ wọn. Àmín. afọ́ wa Qamaruddin Hussein, Ọlọ́run jẹ́ kíyàmọ̀ ọ̀dá fún wọn. wala la ilaha illallah. afọ́ Sufiyullah Hamza, afọ́ Abdul Jalil Sabil, afọ́ Mufaddal Atiq, Ọlọ́run mọ́ṣà bá kẹ́ wọn gẹ̀ wọn. àwọn tí wọ́n bí wa ní baba níyà tí wọ́n ti lọ jẹ́ kíyàmọ̀ ọ̀dá fún ọjà yìí lọ. wala la ilaha illallah. àtọrọ
fún bàbá wa Alhaji Zakari Yasif àríkọ́ṣe tí àwọn ọmọ wọn jẹ́ sábà bí iṣẹ́ olóore yìí ọlọ́run jẹ́ kí àwọn ọ̀dá fún wọn gbogbo àwọn ìyá tí wọ́n bá wọn lò tí wọ́n ti lọ ọlọ́run ò ṣe wọ́n lẹ́rú tó òkè lọ kẹ́ wọ́n ṣe wọ́n lẹ́rú tó òkè lọ jẹ níyà àwọn tí wọ́n kò ń bẹ̀ ọlọ́run mọ́jọ wọn ṣekú dáràn ọláti la ilaha illallah bàbá wa Shitu Thani ní ìlú Sàkété ọlọ́run ṣàbáwá kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n àwọn tí wọ́n ti lọ lọ́mọ níyàwó láwọn ọmọ kí ọlọ́run ṣàbáwá kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọ́n ọláti la ilaha illallah bihaqqi la hawla wala quwwata illa billahil aliyyil azim. lẹ́yìn náà tọrọ fún bàbá wa ìmọ̀mọ́ àgbà samahatu Sheikh Imam Alhaji Hudhayfa Hamza. أطال الله بقاه وحقه الله بحرصه وسلمنا الله جميعا من كيد الماكرين. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kó gbà bẹ́ẹ̀ àìtó tó wọn sí máa ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ń fẹ́ wọn máa padà ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ó fẹ́ wọn èyí tó ti dá méjì ó di ìbàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó ọlọ́run bá fi ṣètò inú gba àwọn ọjọ́ ọmọdé oríṣi jẹ́ kí àgbàlagbà oríṣi wàhálà wọn lè tẹ ọ̀kálẹ̀ jẹ́ ọlọ́run mọ́dọ̀ wọn lọ́rẹ̀ jálùbáríkà àwọn ọmọ òpó yìí tí wọn náà lọ aláìkú méjì ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ jẹ́ bí ọ̀gá náà kárí gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wá láǹfààní mímọ́ ọlọ́run bá wa sọ wọn lẹ́sàn olórí wala la ilaha illallah gbogbo àwọn àfáà tí wọ́n jíṣẹ́ láàyè ọlọ́run bá dúró tì wọ́n lẹ́sẹ̀ àtọ̀rọ̀ fún bàbá wa Dr. Alhaji Abdulrahim Shitu Thani ọlọ́run járe wọn pé járe wọn jìnnà wọ́n fi nǹkan ṣe làákàyè wọn wọ́n dàn án láàmú jẹ́lẹ̀ wọn rójújọ́ náà wọ́n gbà yìí ọlọ́run bí ẹ̀jẹ̀ bí ọlọ́run. àwa tọrọ fún àwọn ọmọ bàbá wa Alhaji Zakari Yasif àríkọ́ṣe tí wọ́n gbé ètò yìí kalẹ̀ tí àwọn náà wọ́n fi ń dá sí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run jẹ́lẹ̀ wọn máa rójú jọ́nà wọn máa gbà yìí wọ́n táwọn náà fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run mọ́ṣábà fi lé wọn lọ́wọ́ kó wá múládé bá bàbá àtàwọn ìyá tí wọ́n ti lọ ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó gbà bẹ́ẹ̀ ọlọ́run ò mọ́ sọ wọ́n di aláìní wọ́n sọ wọ́n di olówó àná mọ́jà ń dára ayé mọ́jà ń dára ìjọba bí haqqi la hawla wala quwwata illa billahil aliyyil azim. àwọn náà ní tẹnugbó lọ bí ọ àmín. a ní tójú ayé mọ́lẹ̀ àmín. ẹ̀gún ayé ò ní gún wa àmín. tètè ayé ò ní jẹ wá àmín. odò ayé ò ní gbé wa lọ àmín. ẹni tí ẹ ti bàjẹ́ tí ń wé èèyàn kúnra ò ní kóná mọ́ tiwa àmín. ẹni tí ẹ ti jábọ́ kò ní na ọgán tiwa àmín. àgbọ́yé fáàmù òdodo ọlọ́run yọ̀ǹda ìfáwa náà ìmọ̀ àmàlò léyìí tí wọ́n lò fara lé tí wọ́n lò fara àdúgbò tí ń gbé ìsìláàmù ga ọlọ́run yọ̀ǹda ìfáwa náà àmín. kọ́ wa máa ṣe láàárọ̀ lọ́sàn àti lójú alẹ́ ọlọ́run mọ́jà jọra lójú ọlá ìpín méjì ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnsún jẹ́ àsùnsùn jẹ́. àyàwó rọ̀bí ń bẹ́ẹ̀ lẹ́yìn amúgarisún amúgarisún. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnsún jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnsùn jẹ́. ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnsùn jẹ́. الله رب بالي يمغرسه اللهم لا يحسس يا ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí aláwòrán bí ń bẹ́ẹ̀ lẹ́yìn oníwà tuntun ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí aláwòrán bí ń bẹ́ẹ̀ lẹ́yìn oníwà tuntun ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn àṣírí. Akí ọlọ́run Allah. Ọba tó ní ẹ̀tọ́ kíkí, tó sì ní ẹ̀tọ́ kákì, tó ní ẹ̀tọ́ pé ká bàbára rẹ̀, ọba náà ni akí, ayìn agbógo fún. Èyí tí ó máa jọ́rọ̀ wa ní àsìkò ọ̀wọ̀ yìí, òun ni أعمال اليوم الثامن من ذي الحجة والوقوف بعرفة للحج. àwọn iṣẹ́ ọjọ́ kẹjọ nínú oṣù hajji
àtàwọn iṣẹ́ tí a máa ń gbé ṣe ní ọjọ́ àràfá fẹ́ni tí ó bá láǹfààní àti ṣe hajji. Afàsìkò yìí bẹ̀ Ọlọ́run fún gbogbo hajji ajá tí wọ́n ti gbé àníyàn jáde. Ọlọ́run má ṣe wá ní adágbére má lè lọ. Àmín. Má jà ọmọ ìdásí ibú. Àmín. Ìlú ń jẹ́ olè ń jà má jà mọ́. Àmín. Má jà mọ́ rẹ̀. Àmín. Má jà mọ́ ìdààmú. Àmín. Tọ́jú ilé wa kó tọ́jú ọ̀nà wa. Àmín. Kó wá fi wá láyà balẹ̀ kó wá ti wá ṣiṣẹ́ náà ní ohun tó gbà lọ́wọ́ kó wá. Àmín. Gbogbo ohun táwọn máa ń mú lọ tí máa ń tóni lọ́lọ́ àti lọ́bọ̀ Ọlọ́run bá mọ́ṣá fi lé kó wá lọ́wọ́. Àmín. La ilaha illallah. Àwọn iṣẹ́ tí gbogbo ẹni tó bá jẹ́ aláàjì yóò mú ṣe ní ọjọ́ kẹjọ tó ti ń já sí ọdún iléyá kú ọ̀túnla lọ́dọ̀ àwa tí a wà nílé tá a fẹ́ ṣe ọdún iléyá kọ́lọ́njọ́ tó bá gbogbo wa náà láyọ̀. Àmín. Ọjọ́ yìí tí a mọ̀ sí ọjọ́ kẹjọ yìí òun ni àwọn àfáà ní yawmu tarwiya asami zilhijja kẹrí ọjọ́ kẹjọ nínú oṣù hajji tí alálàájì ó ní iṣẹ́ ṣe ibẹ̀ ni ìpìlẹ̀ṣẹ̀ iṣẹ́ bẹ̀rẹ̀ tí ń jẹ́ iṣẹ́ hajji. وهو أحد أيام النشر الفاضلة. Àkọ́kọ́ ni pé ẹjá lọ mọ̀ pé ọjọ́ ta wí ọjọ́ kan nínú àwọn ọjọ́ abiyì, àwọn ọjọ́ àpẹ́lé, àwọn ọjọ́ albarka, àwọn ọjọ́ oríire, àwọn ọjọ́ tá a máa ń fi ń ṣiṣẹ́ tá a fi ń kọ́ lọ́wọ́ ọba nífà ọ̀kan lọ́jọ́ kẹjọ ìjẹ́nu wọn. والتي أقسم الله بها سبحانه وتعالى في كتابه الكريم. Àwọn ọjọ́ yìí tọ́jọ́jọ́ àpọ́nlé, tọ́jọ́jọ́ oyì, tọ́jọ́ ọjọ́ bùkún, tọ́jọ́ ọjọ́ oríire téèyàn gbọ́dọ̀ ṣọ́ ìwà wù ń bẹ̀, tó gbọ́dọ̀ ṣọ́ ìwà wù ń bẹ̀, tó gbọ́dọ̀ ṣọ́ ìgbésẹ̀ gbé ń bẹ̀. Ọlọ́run fún àwọn ọjọ́ yìí ó fi àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí Ọlọ́run fi wọ́n búra nínú Al-Qur'an nítorí kíni ká lè mọ pàtàkì àsìkò náà, ká lè mọ pàtàkì ọjọ́ náà, ká sì lè kún fún àwọn iṣẹ́ olóore níbẹ̀, ká lè paramọ́ fọ́lọ́run ọba níbẹ̀, ká lè rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba níbẹ̀, ká lè gbé ìgbésẹ̀ dáadáa níbẹ̀. Lọ́lọ́run fi àwọn ọjọ́ yìí ó fi wọ́n búra kí gbogbo àwa tá ń jẹ́ àlùmọ́ Ànábì wa Muhammad ká lè mọ pàtàkì rẹ̀ níbi tọ́lọ́run ọba ti ń sọ fún wa nínú Al-Qur'ani pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Ọlọ́run ní wal fajr wa layalin ashir. Ọlọ́run ní mo fi ìjì òwúrọ̀, Ọlọ́run ní mo ìbúra. Wal fajr. Ọlọ́run ní mo fi àfẹ̀mọ́jú ìbúra kẹ́lẹ̀ mọ pàtàkì oore tó wà ńbẹ̀, kẹ́lẹ̀ mọ rírì oore tí ń bẹ ńbẹ̀, kẹ́lẹ̀ mọ oríire gbígbàdúrà tí ń bẹ ńbẹ̀, kẹ́lẹ̀ mọ̀ pé àwọn kan mọ́ rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run ọba lásìkò ní gẹ́gẹ́ bó ti wà nínú àyà mi tó sọ pé wà bẹ̀rẹ̀ àṣehàrí ọ̀hún yastaghfiru. Lásìkò ní làwọn kan mọ́ rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run pé Ọlọ́run dáríjì mí, Ọlọ́run foríjì mí, ibi mo kù sí, ibi mi dá sí, ibi mo ṣẹ̀ṣẹ̀ gbé, èyí tí mo mọ̀ tí mo ṣe àtèyí tí mọ̀ tí mo ṣe àbèyí tí wọ́n ṣe sí mi lọ́rùn, wọn a wá fàsíkò ní wọn a mọ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ sọ́lọ́run, wọn a mọ́ rábàbà sọ́lọ́run. Ọlọ́run ní àsìkò gbígbàdúrà ni, àsìkò tẹ́rù ń ronú sí ni, àsìkò táwọn nǹkan ń daṣẹ́lẹ̀, táwọn nǹkan ń gbànú àwọn ẹ̀dá Ọlọ́run ni. Ọlọ́run ní bọ́bá wá dàbẹ́ ni mo gbé àsìkò yìí mo ìbúra láti sọ ọ̀rọ̀ fún gbogbo ohun tí ń jẹ́ ọmọ Ànábì Adam
láti sọ ọ̀rọ̀ fún gbogbo ẹni tó jẹ́ ní ìsìláàmù kí wọ́n lè mọ rírì inú àsìkò. Àsìkò ò ṣe é pàdánù. Èèyàn gbọ́dọ̀ ṣe gbogbo agbára kó kó ìfàlára àsìkò. Láwọn àsìkò tó bá jẹ́ àsìkò gbígbàdúrà, mùsùlùmí gbọ́dọ̀ mọ nǹkan ṣọ́, ó gbọ́dọ̀ lákíyèsí. Mùsùlùmí ò gbọ́dọ̀ sùn, torí pé mùsùlùmí tó bá sùn ò ní sùn. Mùsùlùmí kò gbọ́dọ̀ sùn. Mùsùlùmí tó bá lọ sùn ò ní sùn, ojú kan náà ni ó wà. Ọlọ́run ní mo fi àsìkò alfajari ni mo ibúra wa layalin ashir, mo wá fi àwọn ọjọ́ mẹ́wàá àwọn ọjọ́ mẹ́wàá tí ó ṣáájú nínú àwọn oṣù hajji, Ọlọ́run ní mo ibúra. Ìyapẹ́ ẹnu ń bẹ̀ẹ̀bẹ̀ lọ́dọ̀ àwọn àfáà. Ọlọ́run láwọn ọjọ́ mẹ́wàá ọjọ́ àlùbáríkà ni, ọjọ́ oríire ni, ọjọ́ bùkún ni, ọjọ́ tẹ́rù mọ́ ń kọ́lọ̀ wọn bá nífà ni, ọjọ́ tí ẹrú ń paramọ́ fọ́lọ́run ni. Àtẹnitọ́ wà nílé tó ń lọ sí hajji, àtẹnitọ́ wà ní hajji, ìkíní kejì wọn ẹrú Ọlọ́run ọba ni wọ́n. Bẹ́ẹ̀ni tó wà ní hajji ṣe ní iṣẹ́ tí ó ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá wá dáwì, bẹ́ẹ̀ náà ni ẹni tí ó lọ hajji tó wà nílé tó ń lọ bìkan náà ń jẹ́rú Ọlọ́run, òun náà níṣẹ́ tó ṣe tá Ànábì wa Muhammad júwe fún wa lọ́tọ̀ọ̀tọ̀ síra wọn. Àmì èyí tó jẹ́ pàtàkì ń bẹ ọjọ́ kẹjọ oṣù hajji tá a wà nú ẹ̀, tá a mọ̀ wà nú ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run kọ́lọ́run jó tó bá gbogbo wa láyé. Ọjọ́ nìjẹ́ ọjọ́ kan tó jẹ́ ọjọ́ tó pàtàkì tí àìtọ́ lọ Mẹ́kà tá a mọ̀ sálàájì àbáláàjà oníṣẹ́ tí ó ṣe. Ọwọ́ jẹ́ ọjọ́ kan nínú àwọn ọjọ́ tọ́lọ́run fi búra wípé walayalin ashir. Ọlọ́run ní mo ń fa àwọn ọjọ́ mẹ́wàá wáyé búra ká lè mọ pàtàkì rẹ̀, ká lè ṣe àkólé kan rẹ̀ nípa ìkọ́lọ́wọ́n ọba nífà ń bẹ̀. wal amalu fiha afdalu minal amali fi ghayriha. Káwá ṣiṣẹ́ olóore lọ́jọ́ tàwí, ká ṣiṣẹ́ olóore nínú àwọn ọjọ́ tàwí. Ó ti bẹ̀rẹ̀ láti ní lọ́ọ̀dì kẹwàá. Ká ṣe bẹ́ẹ̀ iṣẹ́ olóore nínú àwọn ọjọ́ tàwí. Ó ń jẹ́ ohun tó lóore jù, ó jẹ́ ohun tó gógó jù, ó jẹ́ ohun tó pàtàkì jù ká ṣe inú ọjọ́ míì tó yàtọ̀ sáwọn ọjọ́ tàwí lọ. Ká ṣiṣẹ́ olóore, iṣẹ́ tó dùn mọ́ Ọlọ́run, iṣẹ́ tí Ọlọ́run tó yọ́nú sí, iṣẹ́ tí Ànábì wa Muhammad tọ́ka rẹ̀. Ká ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá tàwí. Ó dùn mọ́ Ọlọ́run, Ọlọ́run yọ́nú sí, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà fẹ́ bẹ́ẹ̀. Ó wá dáa jù ká ṣe nínú àwọn ọjọ́ míì tó yàtọ̀ sọ́jọ́ tàwí lọ. كما روى ابن عباس رضي الله عنهما قال. Gẹ́gẹ́ bí ọmọ Abbas, ìyọ́nú Ọlọ́run kó máa bá wọn àti bàbá rẹ̀, bó ṣe gbà wá fún wa látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kẹ́rí Ànábì wa Muhammad tí ìkẹ́ àtọ́là ń bẹ fún ni. Ànábì ń sọ fún wa lẹ́ni tí fi ń tàwájí. mal amalu fi ayyamin afdalu minha fi hadhihi al-ayyam. Jàmáà, ó ní Ànábì ní mal amalu fi ayyamin afdalu minha fi hadhihi. Ànábì ní kò sí iṣẹ́ kan tá a ṣe nú àwọn ọjọ́ kan láyé tí ó wà lọ́lá, tí ó gògò, tí ó hẹ́rìmọ̀, tí ó pàtàkì ju àwọn iṣẹ́ tá a bá ṣe nínú àwọn ọjọ́ yìí lọ. Ànábì wa ń tọ́ka sí àwọn ọjọ́ mẹ́wàá tó ṣáájú nínú oṣù hajji. Òun l'Ànábì wa Muhammad ń tọ́ka sí láti lè fi ìpàtàkì ẹ̀ fi hàn gbogbo tí ń jọmọ lẹ́yìn Muhammad, láti lè fi mọ rírì rẹ̀. qalu walal jihadu. Àwọn sàábé wọ́n wá dojúkọ Ànábì, wọ́n ní wo òjíṣẹ́ Ọlọ́run walal jihadu. Kọ́dà bẹ́yàn bá lóhun jáde tó jagun sójú ọ̀nà Ọlọ́run, tọ́lọ̀ kojú wàhálà, tọ́lọ̀ kojú dàmú, tó kojú fìtínà, èyí náà ò tún gògò nínú àwọn ọjọ́ míì bíi ti ọjọ́ mẹ́wàá oṣù hajji lọ. Qala walal jihad. Bẹ́ẹ̀ ni Ànábì tún wá ń fún wọn lésì.
Ànábì ní wà lálẹ́ kódà béèyàn bá jáde kó lọ jagun kó fọ̀sán jagun kó fòru jagun kó fòwúrọ̀ jagun kò gògò tó kó ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá tá a wí. illa rajulun kharaja yukhatiru bi nafsihi wa malihi falam yarji' bi shay'in. Jàmáà àyàfi ẹnìkan oṣó àyàfi arákùnrin kan tọ́já sí pé ó jáde nílé ó lọ fi ẹ̀mí ara ẹ̀ wéwu ó lọ kojú ìdààmú ó kojú ìparun ó lọ gbé ẹ̀mí ara ẹ̀ ó gbé e fún parun tó já sí pé kò láǹfààní àti ṣẹ́rí padà sílé tòun towó tòun ti dúkìá tòun ti gbogbo ohun tó jẹ́ nìkan ló lè láǹfààní irú ládá tẹ́ni tó bá sì ṣe olóore tó gbìyànjú olóore tó ṣe nǹkan tó dá nínú àwọn ọjọ́ tá a wí ibi àti wá lọ kọ̀kọ́ já pé ìjọ́ kẹjọ nínú oṣù hajj tí ájà ń gbéra àti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj yìí ọjọ́ kan nínú àwọn ọjọ́ tọ́lọ́hun fi búra nínú Quran tó fi ní wal fajri wa layalin ashir. wal fajri wa layalin ashir. Ọlọ́run ní mo fàwọn ọjọ́ yìí búra kẹ́ lè mọ pàtàkì ẹ̀ kẹ́ lè mọ rírì ẹ̀ kẹ́ lè mọ bó ti gògò tó kẹ́ lè mọ bó ti hẹ̀rìmọ̀ tó. Ìdí nìyẹn tó yá sí pé ọjọ́ kẹjọ yìí àwọn iṣẹ́ kan ń bẹ fún ẹni tá a bá pè ní hajj tọ́láǹfààní àti lọ mú òpó karùn-ún ṣe gbogbo ẹni tó ti gbá níyàn bẹ́ẹ̀ jáde Ọlọ́run ò ní dá padà. Àwọn iṣẹ́ kan ń bẹ tó ṣe pé tazharu a'malu lati yaqumu bi al-hajju fi yawmil awwal. Àwọn iṣẹ́ yìí tó ń jẹ́ ọjọ́ àkọ́kọ́ láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ hajj ọlọ́ọ̀lérí báyìí ni pé àkọ́kọ́ idha kana al-yawmu as-saminu min Dhil-Hijja tó bá di ọjọ́ kẹjọ nínú oṣù hajj Ọlọ́run jọ̀ọ́ tó bá wa láàyè àmín kó tó bá wa láàyè àmín kó sì tó bá wa láàyè rẹ̀ àmín mọ́jọ́ tó bá wa ní dùbúlẹ̀ ààrẹ àmín mọ́jọ́ tó bá wa nínú ìdààmú àmín tọ́jọ́ náà bá tó bá wa láyé fún gbogbo ẹni tó jẹ́ hajjá. fa inna ala man halla bi Makkata wa man arada al-hajja min ahliha an yuhrima duhan min al-mawdi'i alladhi nazala fihi min ghayri an nǹkan àkọ́kọ́ ila al-bayti tó yẹ fún ẹni tó bá jẹ́ hajjá ọlọ́tọ̀ fún pé gbogbo ẹni tí bá ti ń bẹ lérílẹ̀ Mákà tí ń bẹ ní ilẹ̀ mímọ́ ni àyè tó bá wà nílùú Mákà ibẹ̀ náà ni yóò ti gbé ìrámì rẹ̀ kìí ṣe wípé yóò lóun wá lọ sí mọ́sálásí Háràmí àbóhun ó lọ mikot àbóhun ó lọ ibìkan ibi tó bá wà ní ọjọ́ náà tó ti dà níyàn pé òun fẹ́ lọ ṣiṣẹ́ hajj tó ti wà nílùú Mákà bọ́jẹ́nú ilé bó sì jẹ́ hòtẹ́ẹ̀lì ni àyè tó bá bá níbẹ̀ ibẹ̀ náà ni ó ti ṣe kíni ni ó ti gbìyànjú ṣe àwọn iṣẹ́ àtìsíwájú kó tó di pé yóò gbá níyàn pé wọ́n fẹ́ lọ ṣe hajj. an yuhrima duha min al-mawdi'i alladhi nazala fihi. òun ni ìgbé kíni yóò mú iṣẹ́ hajj yìí yóò bí pilẹ̀ṣẹ̀ níjọ́ kẹjọ nígbà tóòrùn bá ń ṣe kíni tóòrùn bá ń yọ tóòrùn bá ti ń yọ ní ìjọ́ kẹjọ ní àsìkò dùhánì ibẹ̀ ni iṣẹ́ bẹ̀rẹ̀ nù Ọlọ́run jọ̀ọ́ tó bá wa láyé. àmín wa yustahabbu lahu in Kí la wá fẹ́? ihramihi bil hajj. Jàmáà kí la wá fẹ́ káwọn aláàjì ó ṣe níjọ́ kẹjọ ehun tá a fẹ́ fẹ́ ni tó bá já aláàjì ehun tá a fẹ́ fẹ́ ehun tó bá já aláàjà kí ló yẹ kó ṣe níjọ́ kẹjọ. an yaf'ala ma taqaddama min a'mali al-ihrami bil umrati. òun náà ni kó ṣe àwọn iṣẹ́ kan tó ṣáájú tó jẹ́ àtìsíwájú nínú àwọn iṣẹ́ tó ti ṣe ńgbà tó fẹ́ ṣe umura. mina tanzifi. gẹ́gẹ́ bí ìmọ́tótó wal-ightisali. ìwẹ̀ ọ̀ranyàn. wat-taqayyubi. ẹ̀rí fẹ́ni tí
àwọn nǹkan olóòórùn bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó lò ó sára. wàlúbùsì thiyabil ihram. ó sì wá mú aṣọ tó fẹ́ fi ṣiṣẹ́ tó jẹ́ aṣọ tó fẹ́ fi ṣiṣẹ́ ẹ̀rí aṣọ ara mi ẹ̀ ní kọ́ wá mú kó wọ̀ sára. èyí ni àwọn ọkùnrin aṣọ méjì ni wọ́n ń lò. obìnrin àwọn amárànlọ́ṣọ tiwọn ìsìláàmù yọ̀ọ̀dá tiwọn lérí pé kásá àti gbogbo ohun tí ń jẹ́ ìhòhò ara wọn látòkè lọ́dẹ́lẹ̀ ẹ̀rí látòkè lọ́dẹ́lẹ̀ èyí ni pé ibi tó bá wà nínú Mákà ibi tó bá ti bá ọ tóòrùn bá ti lè yọ níjọ́ kẹjọ iṣẹ́ fẹ́ bẹ̀rẹ̀ nìní àmọ́ ó gbé níbi pé kó lọ ṣe ìmọ́tótó ó ṣe ìmọ́tótó bọ́ bá sì ti ṣe ìmọ́tótó wẹ ìwẹ̀ ọ̀ranyàn ó ti ṣàlù àlámọ́ náà nù torí àlù àlágbà ni ìwẹ̀ ni bọ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ bù ṣe a wà lo aṣọ ìrọ́mù rẹ̀ ó ṣeéṣe kọjẹ́ ìtò ti fi ṣe umura tẹ́lẹ̀ òun náà ló tún fẹ́ gbé ọkọ̀ bá nǹkan jẹ́ kò sí mú tọ́kọ̀ bọ́ bá sì ní bọ́lọ́run bá kẹ tọ́ bá rà míì inú kẹ ọlọ́run ni kọ́ wá lò sára tọ́ bá wá lò sára ẹ̀rí báyìí lẹ́yìn tó lò sára ní ibùṣe ihun tó wà ṣe ni pé láǹfààní àti mú rákà méjì wá kó máa jẹ́ sunnatul wudu kó máa jẹ́ súnà àlùàlá tí ṣe pé bá bá sálù àlá ẹ̀rí báyìí àyí sálù àlá lọ́jọ́ kóngbẹ́ bọ́ bá má lọ àlá tó bá láǹfààní máa ṣe rákà méjì kò ní lọ lásán àṣepamọ́ lọ́jẹ́ ọlọ́run jájẹ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣe ní tó gbà lọ́dọ̀ wa subhanallahi wa bihamdihi subhanallahi alazim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. ibi a ti lọ kò kọjá pé tó bá mú rákà méjì wá ọ wà dáa níyàn sínú o lè wá wí jáde kétí ara rẹ̀ kó gbọ́ kí ni àníyàn tó fẹ́ wí wọ́n bá kọ pàrọ̀ gbólóhùn kan láàrin tàkọ́kọ́ tó jẹ́ ti umura èkejì nísìn iṣẹ́ hajj ló fẹ́ ṣe a wà wí gbólóhùn yìí pé labbaika hajjan ó ní labbaika hajjan mo jẹ́ pé ìwọ ọlọ́run lẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ hajj labbaika Allahumma labbaik tó o bá ti wá sọ pé labbaika hajjan àbí labbaika Allahumma hajjan wípé mo jẹ́ pé ìwọ ọlọ́run lẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ hajj lẹ́ẹ̀kan náà ọmọ wa sọ gbólóhùn pé labbaika Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda ونعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك أما سأقول لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد ونعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك la sharika ọmọ sọ bẹ́ẹ̀ fún ọlọ́run ipe labbaik Allahumma labbaik ìwọ ọlọ́run mo jẹ́ pé ẹ ìwọ ọlọ́run mo jẹ́ pé ẹ labbaik la sharika laka labbaik ihun tó ń wí fọ́lọ́run níní ihun tó ń wí fọ́lọ́run má gbàgbé ìwọ hajjá
ẹni tó ti lọ rí tó ti wí kó má gbàgbé ìwọ náà tó ń palẹ̀ wọ́n àti lọ Ọlọ́run ó ṣe ń rọrùn má wàá gbàgbé ohun tó sọ fọ́lọ́run pé labbaika Allahumma labbaik ìwọ Ọlọ́run mo jẹ́ pé ìwọ Ọlọ́run mo jẹ́ pé labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak ma wí fọ́lọ́run pé labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak labbaik Allahumma labbaik labbaik la sharika lak labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika lak. wípé labbaik la sharika lak labbaik mo jẹ́ pé ìwọ Ọlọ́run kò sórogún fún ọ mo jẹ́ pé ìwọ Ọlọ́run innal hamda ìhun tá a mọ̀ sí ẹ̀yìn dájú ẹ̀yìn ọpẹ́ dúdú wà ni'mata ìdẹ̀ra tọ́yanjú ìdẹ̀ra àṣeyanjú àṣemọ́lálẹ́bù síbi kan ọ̀dọ̀ tiwọ Ọlọ́run ọba ní ń bẹ iṣẹ́ àṣeparí tí kò lálẹ́bù ọ̀dọ̀ tiwọ Ọlọ́run ní wal mulka ọlá tí ń pọ̀ lára ọ̀dọ̀ tiwọ Ọlọ́run ní ń bẹ la sharika lak kò sórogún fún Ọlọ́run gbólóhùn náà ni aláàjì ọmọ wí ibi tó bó ti bẹ̀rẹ̀ gbólóhùn ni kò ní sinmi mọ́ iṣẹ́ ti bẹ̀rẹ̀ náà ni yìnyín ọjọ́ kẹjọ. wa yustahabbu lahul iksaru minat talbiyati wala yaqta'uha hatta yarmiya jamratal aqaba al-kubra yawman nahar. afẹ́ fún aláàjì àbálàájá ìpọ̀ níbi ìmọ̀ wígbólóhùn ìjẹ́pẹ̀ Ọlọ́run táwí náà ni gbólóhùn labbaika yóò mọ̀ wí ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà láti ìgbà tó ti gbá níyàn ẹni tó ti dàníyàn yóò mọ̀ wí bẹ́ẹ̀ pé labbaika Allahumma labbaik labbaika la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika lak. Ọlọ́run torí pé ọba tí ń wí gbólóhùn ni ìwọ ájà bọ́ ọba tí ń wí gbólóhùn ni jẹ́kẹ́kọ̀ọ́ rẹ ọmọ balẹ̀ ìpé ọba tó wá lọ ọba tó lọ jọ́sìn fún òun náà ọmọ dẹ lóhùn kọ́kà wá sínú ẹni tọ́lọ́hun ọ̀dà lóhùn kọ́kà wá sí torí pé gbogbo ájà tọ́lọ́hun ọgbàṣẹ rẹ̀ bọ́bá tí ń wí gbólóhùn labbaik Allahumma labbaik èso ọmọ padà wá báyìí pé labbaik wa sa'adaika mo gba ìpè ẹ bẹ́ẹ̀ ló sì ṣorí ire ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ ìdùnnú ọmọ ẹ̀jẹ̀ tiẹ̀ má fi wá sínú àwọn ẹni tí wọ́n sọ fún labbaik wa la sa'adaik lágbájá mi ọgbà ìpè ẹ tàmọ̀dùn mi ọgbà ìpè ẹ bẹ́ẹ̀ sínú òsì ní sórí ire Ọlọ́run mọ́ ṣe bẹ́ẹ̀ fún wa jẹ́ kọ́kàn rẹ̀ ó balẹ̀ kó mọ̀ pé bó ti níwọ Ọlọ́run mo jẹ́ pé rẹ mo wá jẹ́ pé wọ Ọlọ́run lẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ ajé fún ọ ọmọ wa pọ̀ lẹ́ni ibi tí ọmọ wí gbólóhùn yìí alájà yọmọ wa wí gbólóhùn yìí lọ́pọ̀lọpọ̀ yọmọ wí bẹ́ẹ̀ títí fi dìgbà tí ó lọ sọ̀kò ní òkò ní ọjọ́ kẹwàá yọ lọ sọ òkò ńlá ní ọjọ́ kẹwàá tọ́ba ti wá sóòkò bùṣe ní ó tó dánu lérí labbaika náà lẹ́yìn pé kò yí sóòkò gbólóhùn labbaika Allahumma labbaik àwítúnwí ni àsọtúnsọ ni a mọ̀ pàrẹ́ lọ́pọ̀lọpọ̀ gbéyàn bá wí wágbóhùn sókè tọ́ba wí tọ́ba débì kan tó di pé ó fẹ́rẹ̀ ó lè mọ wí jẹ́jẹ́ kó fi mọ sinmi àwọn obìnrin ni wọn ò ní wí tí wọn sókè ní báyìí yóò mọ̀ wí gbólóhùn yìí ní àwítúnwí àsọtúnsọ láti ijọ́ kẹjọ
bọ́bá ti wá di pé ó múra bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí pọ̀ lẹ́ni tí ń wí gbólóhùn yìí kí ló wá kàn òun ni pé ẹni tó jẹ́ ájà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kátó lọ mẹ́ wọ́n fi hàn wá náà àdísì ọmọ àmbásí pé lam yazali nabiyyu sallallahu alayhi wa sallam yulabbi hatta rama jamaratal aqaba. wọ́n ní kẹ́ẹ̀rí Ànábì wa Muhammad nígbà tó fi lè múra ní ìjọ́ kẹjọ tó ṣe múra ní ìjọ́ kẹjọ láti ṣiṣẹ́ hajj Ànábì ọ̀yẹ̀ kò sì kúò ní lẹ́ni tí ń ṣe gbólóhùn làbẹ́ìkà pé ìwọ Ọlọ́run mo jẹ́ pé ẹmọ rẹ ti ṣe hajj títí Ànábì fi lọ sọ̀kò ní ọjọ́ kẹwàá títí Ànábì fi lọ sọ̀kò wí àwítúnwí gbólóhùn làbẹ́ìkà Allahumma labbaik ń sọ àsọtúnṣe rẹ̀ ń para ẹ̀ lẹ́nu ó fi ń ṣe ọ̀rọ̀ tí ń wí ní gbogbo ìgbà ní gbogbo àsìkò pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika lak. yóò máa wá rí gbólóhùn yìí bẹ́ẹ̀ tọ́ba ti wá rí gbólóhùn yìí kí ló wá kàn fún àyìn tó jẹ́ ájì yóò sánù. lil hajji tawajjuhu ila muna qabla zawali aw ba'dahu min yawmi tarwiya. ní ọjọ́ kẹjọ yìí náà ọmọbẹnu tẹ̀lé tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fún gbogbo ẹni tó bá jẹ́ hajjá ìdá ojú kọ Mínà ìmá lọ sí Mínà qabla zawali aw ba'dahu kí òun tó yà àtàrí àbí lẹ́yìn tó tóun bá yà àtàrí bù ṣe kó máa darí lọ Mínà. fayabitu bi Muna laylata Arafah. tọ́ba wá ti wá dìbì wípé ọjọ́ kẹjọ ni ájá ó dé Mínà yóò wá sùn ní Mínà ní ọjọ́ kẹjọ nínú àwọn kọ́tọ́ wá kan orun òun ni pé kí ni yusalli biha zuhura wal asra wal maghriba wal isha wal fajra. yóò kírun àyílà wal asra yóò kírun àlásárì wal maghriba yóò kírun magiribi wal isha yóò sì kírun ìṣáyì náà wal fajr yóò sì tún wá kírun àsùbá mẹ́ kulla salatin fi waqtiha. yóò kírun kulla salatin fi waqtiha yóò kírun kọ̀ọ̀kan ní àsìkò rẹ̀ bílá jámù láyé kò pàápọ̀. wa yuqassiru rubaiyata. ìjọkàn wá ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé gbogbo ohun tó bá jẹ́ ìrun olópo mẹ́rin yóò máa sọ di méjì àyílà rẹ̀ méjì ní òkì alásàrí rẹ̀ yóò kì ní méjì mọ́ngíríbì rẹ̀ yóò kì ní pípé mẹ́ta lòun kò ní di ikù yóò kì mọ́ngíríbì náà ní mẹ́ta tó bá wá kan ìṣáyì yóò kì ní méjì tó bá wá kan àsùbá yóò mú méjì tiẹ̀ náà wá. thumma yamkusu biha hatta tatlu ash-shamsu fil yawmi at-tasi'. bọ́bá kásùbá àbùṣe yóò wà mẹ́ títí òun ó fi yọ ní ọjọ́ kẹsàn-án tí ń jẹ́ ọjọ́ àràfá tó bá sì dé Mínà ní ọjọ́ kẹjọ yìí kò ní ohun tí ó ṣe ju pé kó máa kí wákàtí gẹ́gẹ́ bá ti ṣàlàyé lẹ́ẹ̀kan àmọ́ gbólóhùn labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata laka wal mulka la sharika lak. gbólóhùn yìí náà ni ó máa wí àwítúnwí ẹ̀
yóò mọ̀ sọ àsọtúnsọ yóò sì mọ̀ ronú kan Ọlọ́run yóò darí gbogbo ẹ̀mí ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run lára wípé Ọlọ́run iṣẹ́ tí mo wá ṣe ní iṣẹ́ tó gbà lọ́dọ̀ mi lérí pé ọmọ ọbẹ̀ Ọlọ́run ájì mi ṣe ní ájì tó gbaṣẹ́ ájà mi ṣe ní alájà tó gbaṣẹ́ torí o ti sọ yìí pé alhajju mabrur laysa lahu jazaa illa aljanna alájì tá a bá gbaṣẹ́ kò síhun tá a fẹ́ fi ṣẹ̀san rẹ̀ tó kọjá pé káfà aljanna san lẹ́san inú bẹ́ẹ̀ ni wọ́n máa ronú sí látàrí pé ọmọ wígbónáhùn labbaik Allahumma labbaik yóò wà ní Mínà ní ọjọ́ kẹjọ ni lẹ́yìn ìgbà tó bá káyìlá rẹ̀ tó ká lásàrí rẹ̀ tó kí mọ́gíríbì rẹ̀ ní pípé torí àyílà lásàrí tó mọ wá ní méjì méjì ní àsìkò wọn láì kò pàápọ̀ tó wá kan ìṣáyì náà tó mú un náà wá ní méjì yóò wá sùn ní Mínà ni tó bá tún di àsùbá yóò kírun àsùbá rẹ̀ ní méjì yóò wá jókòó ńbẹ̀ títí lọ di àsìkò tó wọ́n máa wá yọ ní ọjọ́ kẹsàn-án tó bá ti wá di pé òòrùn yọ níjọ́ kẹsàn-án ni iṣẹ́ mi fẹ́ bẹ̀rẹ̀ nù èyí ló fi já sí pé bá a ti rí lọ́dọ̀ ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam ìlọ́mìnà wa ní àyà ọjọ́ kẹjọ ni àwọn iṣẹ́ tálàájì fẹ́ lọ ṣe níbẹ̀ ni lẹ́ni tí ń dárúkọ Ọlọ́run lẹ́ni tí ń bàbàrà Ọlọ́run lẹ́ni tí ń mérí tí ń kí Ọlọ́run tí ń sa Ọlọ́run lérí àníyàn pé iṣẹ́ tí mo wá ṣe yìí Ọlọ́run gbà lọ́dọ̀ mi tó bá di ìjọ́ kẹsàn-án tí ń jẹ́ ọjọ́ àràfá tí ó máa ṣe déédé iléyá kù ọ̀la lọ́dọ̀ àwọn ẹni tí a wà nílé kọ́lọ́hun kó ṣe rọrùn àmín tí ó máa wá dé àsìkò tí oòrùn yóò máa wá yọ àwọn àfáà wọ́n jẹ́ àdámọ̀ pé kẹ́ẹ̀rí ọjọ́ àràfá tàwí wọ́n ní ajma al-ulama ala annahu rukunul asli min arkanil hajj kẹ́ẹ̀rí ọjọ́ àràfá orígun ìpìlẹ̀ ni nínú àwọn orígun tí ájì kó dání li qawlihi sallallahu alayhi wa sallam nǹkan kan ò sì jẹ́ káwọn olùmọ̀ kí wọ́n wí bẹ́ẹ̀ látara ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad tí ká àtọ́lá ń bẹ fún ibẹ̀ làwọn náà ti rí pé al-hajju Arafa Ànábì wa Muhammad tí ká àtọ́lá ń bẹ fún Ànábì ní al-hajju Arafa Ànábì ní ìta ń pè ní hajji iṣẹ́ hajji tí ń jẹ́ iṣẹ́ àṣeyege tí ń jẹ́ iṣẹ́ àṣelà tí ń jẹ́ iṣẹ́ tọ́lọ́run ọgbà lọ́dọ̀ ẹrú kò síhun tá ń pè ní hajji tó kọjá ìdúró láràfá ìdí àràfá ìdí àràfá ni gangan òun lójú lówó mọ́jọ ọba fàlàájì ọlọ́run mọ́jọ ọba fàlàájà àmín torí pé bó ti lè wù kí nǹkan orí ń jọ náà mọ́jọ àmọ́ aburú àmín mọ́jọ àmọ́ dàmú àmín wọ́n wo onítọ̀hún débẹ̀ ó ríra ẹni kò ríra ẹni ọwà lè lọ wá ara ẹni kò sí lè lọ wá ara ẹ̀ wọ́n mọ̀ mójútó yóò ra wà láàyè náà torí ìwà láàyè náà òun ló fẹ́ sọ ọ́ di aláàjì ọjọ́ tá a wá wí yusannu jamu salatayi zuhuri wal asri bi Arafata jam'an taqdimin tá a bá ti wá dìbí pé adé àràfá aláàjì dé àràfá kò sí nǹkankan tálájì fẹ́ ṣe nígbà tó bá dé àràfá tó kó ní Mínà nígbà tó òun ṣe kíni tó òun yọ ó wá dé àràfá kò sí ohun tó fẹ́ ṣe ju pé ó fẹ́ máa pèrè Ọlọ́run lọ ó fẹ́ máa sa Ọlọ́run ó fẹ́ máa bàbàrà Ọlọ́run ó fẹ́ máa gbé títóbi fọ́lọ́run ó fẹ́ máa pọ́n Ọlọ́run ó fẹ́ máa fùsù Ọlọ́run ó fẹ́ máa ṣe ọ̀wárìrì fọ́lọ́run ìpé ìwọ Ọlọ́run ìwọ ni mo wá bá ìwọ ni mo dé wá bá ń bí kọ́mọ̀ kí Ọlọ́run máa sa Ọlọ́run torí pé Ànábì wa Muhammad sallallahu Ànábì ní
afdọ́lù dùn yawm Arafa Ànábì ní àdúà tó fi ń lọ́lá jù, àdúà tó fi gbogbo jù, àdúà tó fi ní jù náà ni àdúà ọjọ́ Àràfá. Ànábì wá ní wa khairu ma qultu ana wan nabiyuna min qabli. Ànábì ní èyí tó fi lóore jù tí mo wí, tèmi Muhammad wí, àti àwọn ẹni tó ṣáájú mi láwọn ànábì tó ṣáájú, òun ni gbólóhùn tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ ní ọjọ́ Àràfá. Ó ní ká máa sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. Gbólóhùn yìí òun náà ni hajjá yóò tẹnumọ́ ní ọjọ́ Àràfá. Òun ni ó máa wí, òun ni ó máa fi bí Ọlọ́run, òun ni ó máa fi sa Ọlọ́run, òun ni ó máa fi kí Ọlọ́run, òun ni ó máa fi dárúkọ Ọlọ́run pé la ilaha illallah, kò sọ́bà kan lẹ́yìn Ọlọ́run, níwájú òun náà ni, lẹ́yìn òun náà ni, lọ́tún òun náà ni, lósì òun náà ni, níwájú gbogbo àyíkáyè ìlàmí Ọlọ́run ọba ń bẹ. Òun la fi lé ṣọ́ tá fi wá sí hajj, òun la wá bá ní hajj ń bí, tá a bá tún kó ń bí, òun náà látò padà lọ bá ń lé. ń já sí pé tó bá ń kí Ọlọ́run, tó ń sa Ọlọ́run, tó ń bàbàrà Ọlọ́run, Ọlọ́run àwa níwò títí lágbájá ní kì mí yìí, tàmọ̀dù ní kì mí yìí, òun ní sẹ̀mí Ọlọ́run àwa dá lóhùn kọjá ibi tí ó lérò. Àṣehun tí òun náà ò retí lóore yóò ṣe fún. Ajájọ́ ọmọ fi gbólóhùn yìí bí Ọlọ́run pé kò sọ́bà kan lẹ́yìn Ọlọ́run, wahda aṣọ́lọ́ba náà la sharika lahu, kò sóró ogúnkun, kò lẹ́ni tí ń gba ìmọ̀ràn lọ́dọ̀ rẹ̀, kò lẹ́ni tí ń wò kọ́ ṣe. Gbogbo ń tọ́lọ́wọ̀n ọba tó dá sáyé tó fi ṣàmì, kò sẹ́nìkan tó ti ṣerú ẹ̀ ní ṣáájú tàbá sọ pé Ọlọ́run owó tẹnìkan lè ṣe tiẹ̀. lahul mulku ọba yìí náà ló ní ọlá, ọba yìí láàyè yẹ̀ ń sà, gbogbo ọba ayé ni wọ́n máa ń yẹ̀ ń sà, gbogbo ọba ayé ni wọ́n lè gbàjọba lọ́wọ́ ẹ̀ kí wọ́n gbé fẹ́lòmíì. Ọba tí ò ní kò ń sà, ọba tó ju ìgbà lọ, tó jásìkò lọ, tó ju sáà lọ, ọba tó já sí pé sáà tẹ́dà ń lò Ọlọ́run jù ú lọ, ló fi já sí pé àlè yọ Ọlọ́run ọba ń sà. Ọ̀jọ̀gbọ́n ní yúbílálẹ̀ kò lè wọ́n sàlítọ́ ní sólítọ́ọ̀nù wallahu la yabula lahu sólítọ́ọ̀nù. Gbogbo aláṣẹ ilé ayé, gbogbo pàṣẹpàṣẹ ilé ayé, gbogbo alágbára ilé ayé ni wọ́n lè yẹ̀ ń sà, bí wọ́n yẹ̀ lé ni wọ́n yẹ̀ lọ́la. Bí wọ́n bá yẹ̀ ń sà àsìkò tí ó kó ń bẹ̀ yóò tó, bí ó bá sì kọ̀ pásìkò tòun tó òun ọlọ, ihun tí máa ń yẹ̀ ń sà yọ yẹ̀ ọ wà lára àárẹ̀. Àìmọ́ lè ṣe mọ́, àìmọ́ lálàáfíà mọ́, ìmọ̀ wo gbogbo nǹkan ran, mo lè gùnkè mo lè sọ, níjọ́ kan náà ní òpin. Ẹ̀rí báyìí Ọlọ́run ní kẹ́ni kì í kóònù sà, òun ló ju àsìkò lọ. Gbogbo ọba ayé, gbogbo aláṣẹ, gbogbo ẹni tó fẹ́rìmọ̀, gbogbo ẹni tó bàbàrà ló lè kóònù àsìkò, ló lè kóò nínú ìgbà ní ọ̀dẹni táàrí mọ́. Àmọ́ Ọlọ́run fúnra rẹ̀ ni ọba tó ní wá, ọba adẹ́dà tó pàṣẹ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa, ọba tá à ń wá lọ, ọba tá à ń wá ká, ọba tá a máa ń wá tọ̀ lọ́lọ́run, ọba tá a máa ń wá ọ̀nà àbújá lọ́dọ̀ ẹ̀ náà lọ́lọ́run. Ọba yìí ẹnìkan ò lè yẹ̀ ń sà. Ta ni ọ́? Ọmọjọ́ tó bẹ̀rẹ̀, ọba tí ò ní bẹ̀rẹ̀ dépò yóò lópin, kò ló bẹ̀rẹ̀ dépò yóò lópin. Ọlọ́run tó bá di ọjọ́ ni, Ànábì wa Muhammad tó bá di ọjọ́ ni, gbólóhùn yìí náà ni àlájá ọmọ wí pé wahda aṣọ́lọ́ba náà la sharika lahu, kò lórogún, lahul mulku òun lọ́lọ́lá, òun ní máa ń fọlá fún ni,
òun ni mọ́ ń gba láwọ́ ẹni òun ni ó fọ́ láṣọ gángan ẹni òun ni ó fọ́ láfẹ́ ni táàrí tí ọlá lọ́dọ̀ rẹ̀ òun ni ó padà gba ọlá lọ́dọ̀ ẹni táwọn wò pé kíní yóò lè kó lọ́dọ̀ rẹ̀ láéláé yóò sì sọ dẹni àná walahul hamdu òun lọ lẹ́yìn lọ́lọ́gbẹ́ wa huwa ala kulli shay'in qadir ọba lè ṣe lérí gbogbo nǹkan ehun tọ́lọ́hun dá tí ọ̀kápá kò sí ehun tọ́lọ́hun dá táwájú lọ ẹ̀dá ní ń fọwọ́ ara ẹ̀dá nǹkan ẹ̀dá ní ń fọwọ́ ara ìpìlẹ̀ṣẹ̀ nǹkan ní nǹkan náà jù lọ èyìnbó ló ṣe mọ́tò àmọ́ bí wọ́n bá dáná sí tí wọ́n fi iná sí tí wọ́n yìn rìn èyìnbó kò lè dúró wájú ẹ̀ èyìnbó ló ṣe lóòótọ́ àmọ́ pẹ̀lú bẹ́ẹ̀ kò ní kápá bẹ́ẹ̀ mọ̀. yusannu jam'u salatayi nínú àwọn iṣẹ́ wal asri bi arafata nínú àwọn iṣẹ́ tó tún wà níjọ́ àràfá òun ni pé bàbá wà ń bẹ̀ títí tó bá di dèdè àsìkò àyílà ẹ̀rí báyìí ìmáàmù àwọn òsè útúbà ní mọ́sáàsì nàmìrà lọ́hùn tọ́bá àwa tá a wá wà ń bí àyílà làwọ́ òkì àmọ́ àyílà wa á dẹsẹ̀ díẹ̀ a fi pápọ̀ pọ̀lú alásàrì ní méjì ìrúnjọ́ náà ìrun pípé ẹyọ kan ìkọ́mọ̀ méjì ni wọ́n ṣe ìkọ́mọ̀ ti àyílà lọ́tọ̀ bá a bá tí wọ́n ń sálámà ìrun àyílà bùṣe ta kí méjì lẹ́ẹ̀kan náà tún máa ṣe ìkọ́mọ̀ alásàrì kìí ṣe pé a fẹ́ ṣe subhanallah a fẹ́ ṣe àzìkárù kan lẹ́yìn pé àzìkárù tá a máa ń ṣe lẹ́yìn ìrun ọ̀ranyàn a fẹ́ ṣe nítorí ànábì wa Muhammad ti já àtọ́là ń bẹ̀ fún ni òun náà ò ṣe ń jọ náà à ń sálámà àyílà ni lẹ́ẹ̀kan náà wọ́n tún ṣe ìkọ́mọ̀ ti alásàrì wàjàmù salatayil maghrib wọ́n ṣe ìkọ́mọ̀ ti alásàrì tá a bá ṣe átùmọ̀ alásàrì náà wà ní méjì asàlámù a máa wá bẹ ọlọ́run a máa sa ọlọ́run pọ̀lú gbólóhùn ta wílẹ̀ kẹ́ ìpé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir. La ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in. a máa wá wà ń bẹ̀ títí fi lọ dé àsìkò tó rùn wọ̀ òun wọ̀ fi lọ dé àsìkò mọ́gíríbì ẹ̀rí mọ́gíríbì kọ́dà ìsáyẹ̀ ọ̀fẹ́ mọ́ tó àmọ́ àsìkò mọ́gíríbì òun wọ̀ ní láàmà àní kí mọ́gíríbì wa àti ìsáyẹ̀ wa láràfá ẹ̀rí báyìí àní kí ní àràfá àwà kó mẹ́ ìdìdí alálàájì kó mẹ́ níjọ́ àràfá ní ń lọ sí Muzdalifa ní àwà dé tá a bá wá dé Muzdalifa òun ni pé a mú mọ́gíríbì wá ní mẹ́ta a sì mú ìṣáyì wá ní méjì a pa àwọn náà méjì pọ̀ tá a bá ti ń sálámọ̀ ti mọ́gíríbì a sì ṣe ìkọ́mọ̀ ti ìṣáyì náà tá a bá ti wá sí àwọn ìṣáyì bù ṣe jàmá nǹkan kò sí fún gbogbo ẹni tó bá jẹ́ alálàájì mọ́ tó bá rọ̀ ọlọ́hùn kó bẹ̀rẹ̀ sí ṣa òkò tó fẹ́ lọ sọ kọ́ṣà láwọn òkò kéékèèké tọ́pọ̀ kọ́ wá kékeré kọ́ṣà sí kọ́ wá fi ẹ̀gbẹ́ lélẹ̀ oòrùn Muzdalifa ìmọ̀ ń dùn àsùn faranfaran náà ní kì í wá ṣe ìgbà náà lọ́wọ́ adébẹ̀ ló tó wá ní wọ́n gbé àṣírí kan fún mi ló tó wá kí tẹ̀síbíwò ẹ̀ mọ́lẹ̀ àbí kí ní ló mà ní wọ́n gbé àwọn nǹkan kan fún mi tó o bá bẹ Ọlọ́run dáadáa láràfá tó o ṣe wàhálà dáadáa láràfá àárẹ̀ ti gbọdọ̀ dára rẹ tó o bá dé Muzdalifa oorun ló mọ̀ sùn bí kọ́dà yẹmúyẹmú ìsinmẹ̀ atẹ́gùn bẹ̀ ìmọ̀ ń bá ní lára mu gbogbo bẹ̀ ìmọ̀ ń dọ́gba ọkàn mọ̀ sùn lọ ní fàáràn ẹ̀rí tó yẹ gbọdọ̀ sùn oorun ní Muzdalifa èyí ni jẹ́ àwọn iṣẹ́ tó wà ní ọjọ́ àràfá kọ́lọ́hun kó ṣe é ní ìrọ̀rùn fún gbogbo ajá tí ń lọ kọ́mọ́kọ̀ lè wà lọ́wọ́ ìwà wà ń bẹ̀ lọ di ìjọ́ kẹwàá iṣẹ́ ọjọ́ kẹwàá tó wá bẹ̀rẹ̀ ọlọ́run kó fún wọn ṣe gbogbo ajá tó gbà níhàn jáde
àràfà láràfà kò nígbà wá gbé àmín. kárìíra láyọ̀ ká pàdé níre kárìíra láyọ̀ ká pàdé níre kárìíra láyọ̀ ká pàdé níre àràfà láràfà kò nígbà wá gbé ọba tó ní pípàdé ṣóhun ló ní pínyà kárìíra láyọ̀ ká pàdé. subhanallahi wa bihamdihi subhanallahi alazim wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh. الله أكبر الله أكبر الله أكبر